èmi á sọ̀rọ̀ jẹ́ kí n sọ̀rọ̀ èkó lèmi sí wa máa mú ṣe olóòṣà lèmi bẹ́ẹ̀ ni ọmọ mú ṣe olóòṣà lèmi àfọlọ́ burúkú ó ti mọ̀ pé ìlú tó ń wà ibi tó ti ń ṣẹbọ tó ti ń ṣètùtù ni òun wà ó wá mú àwọn olóòṣà wá náà dúró olórí àáfà tó pẹ̀lẹ́ láàfà tó ń wàásù fáwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí ní yọ àgbàdì ó yọ ìbọn ó yọ àdá ó yọ àké ó yọ ọ̀bẹ olórí burúkú àáfà tó ń wo wèrè tó ń kọ́ ti yá wèrè fúnra rẹ̀. Ìpínlẹ̀ Ògùn jẹ́ ìpínlẹ̀ tí àwọn ẹlẹ́sìn lọ́lọ́kan òjọ̀kan ti ń bára wọn gbé pọ̀ nírẹ̀pọ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí nílùú Abẹ́òkúta tí ṣolúìlú ìpínlẹ̀ Ògùn ṣe bí a ti fi hàn yín níjọ́sí ibi tí ṣọ́ọ̀ṣì àti ilé òòṣà ti jọ wà papọ̀ níbì kan náà tí wọn ò jà tí wọn ò ta àmọ́ lásìkò yìí ariwo la gbọ́ wípé àwọn àáfàá kan lu àwọn olóòṣà tí wọ́n ń kiri kọjá níwájú mọ́ṣáláṣí. Báwo lọ̀rọ̀ ṣe rí? Èyí ló mú wa rìnrìn àjò lọ sílùú Abẹ́òkúta ní agbègbè tí wọ́n pè ní Ìlúgùn. Ẹ farabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin kẹ́ ẹ lè gbọ́n tó ṣẹlẹ̀ gan-an ní pàtó. ẹ má bẹ́ẹ̀ ẹni bòdì tí bàbá ìmọ̀ bá ti dé èsì kọ́ máa mi ẹ má bẹ́ẹ̀ ní sùúrù ẹ sọ fún ẹni. ẹ bẹ́ẹ̀ kí àìjẹ́ wá gbẹ̀yìn ọmọ Nàìjíríà àwọn onímọ̀sálásí fẹ́ pàṣẹ ṣerun o ilé wọn máa parun ẹ̀jọ́ o àtọrọ nǹkan kan lọ́wọ́ wọn o aṣọ táwa dẹ̀ fi ń ṣe ọdún aṣọ dúdú làwa fi ń ṣe ọdún òun náà fi ń ṣe ẹlẹ́hà fún ìyàwó wọn o. àáfà kan dẹ̀ wà ń bẹ̀ tó wá dé station mo dá mọ̀ àáfà yẹn ló ń fìgbàdì báyìí pé gbogbo yín pátá ló máa pàdánù. olóńdè àáfà gangan ni ó olóńfìgbàdì yẹn báyìí ló ń fìgbàdì báyìí ẹ̀mí kọ̀ọ̀kan mọ́sálásí aládàáni wọn mọ́sálásí àjẹbọ ni ó là fa yẹn àáfà yẹn dẹ̀ ní máa tẹ̀lé àjọ ń pàdé nílé babaláwo àwọn olùwò yẹn ìkan ṣoṣo ní gbàwọ ọlọ́mọ ọdún ọmọ ìyá mi àwọn àbúrò mi tó jókòó yìí ìwọ náà lọ lánàá ṣọ́ọ̀ṣì yé yín wọ́n lè máa dójúbà orílẹ̀ ìwé tẹ́lẹ̀kálùkù bá ní èèyàn sí ọmọ àdébẹ̀ so má ṣe wá débẹ̀ má ṣe ń lọ tán kúrò ní ìlúgú títì wọ́n yà wọ̀dọ̀ á ní púpọ̀ wọ́n lọ sísà lọ́dọ̀ á ní púpọ̀ bàbá wa ní púpọ̀ wọ́n lọ tọ́dọ̀ wọn mọ́sálásí kìíní mọ́sálásí kejì tán kàn òun náà jáde ó kú díẹ̀ ní kóró ìbáyìí sílé ibi tá a kọ́kọ́ jókòó yẹn wọ́n pa ìlú yẹn tó ti yé yín púpọ̀ lù tán pa ìlú yẹn gbogbo lóríṣà ìbàjẹ́ lórí ilẹ̀ tán wá ti dé bí mọ́sálásí tàbí ṣọ́ọ̀ṣì wọ́n máa pa ni tán wá kọjá ìsíwájú wọ́n bẹ̀rẹ̀ sí ṣeré wọn gbogbo wọn dẹ̀ ń ṣeré wọ́n dẹ̀ mọ̀lùyọ́ dẹ̀ pa wọ́n dẹ̀ kọjá bọ́ọ̀ bọ́ọ̀sì bíi mẹ́rin wọ́n lè jáde nìyẹn wípé kò yẹ ká ẹ̀ pa ṣé bọ́ọ̀sì ní ká ẹ̀ gbà bẹ́ẹ̀ kọjá àbọ̀ sọ mí ká ẹ̀ gbà bẹ́ẹ̀ kọjá mọ́lẹ̀ ti kọ́ ọmọ lọ́mọ mọ́lẹ̀ lọ́mọ ọkùnrin wọ́n bẹ̀rẹ̀ sí nà wọ́n bẹ̀rẹ̀ sí nà ọmọ yẹn lẹ́yìn pé wọ́n wọ́ ọmọ yẹn wọ́n ní mọ́sálásí yẹn àwọn bí màá ṣùrù bọ́ ọmọ yẹn nígbà tó ọmọ yẹn tó rí ẹ̀pọ̀n ẹnìkan bù sónú wọn kò ná fọmọ yẹn lẹ̀ ọkùnrin ni ọmọ yẹn wọ́n fi ọmọ yẹn lẹ̀ àwọn òrìṣà bíi mẹ́jọ bíi mẹ́wàá kan yẹn ti lọ wájú àwọn bí márùn kan tẹ̀lé àwọn onílù yẹn ló ń bọ̀ lẹ́yìn pẹ̀lẹ́ ní tán ṣá lórí yẹn bíbọ̀ tán lè wo bọ̀ tán lè mẹ́ni yẹn wọ́n tán ra èyí tó jó lórí wọn tó jẹ́ bí bàbá wọn wọ́n ń pè ní alájì wọn ló jẹ́ bí àbò òrìṣà wọn ń bẹ̀ yẹn ọmọlọ́mọ lẹ́nu yìí ó ti tó ọmọ tí nìkan ọ̀pàlù gbà ẹ̀kọ́ yẹ ká nìkan ọ̀pàlù ráìtì kò nìkan ọ̀pàlù ṣé báwọn ti ní kẹmọ́ gàbà ìkọjá mọ́ kò sẹ́bọ̀ kò sóògùn náà ń pe àdúgbò yìí kò sẹ́bọ̀ kò sóògùn òun làdúgbò yìí ọ̀sán mi ń kọ́ lọ́rìṣà kan ó ti kọ́ òrìṣà wà bíbá ìjọ kan náà wọ́n ní kó má gàbà ìkọjá mọ́ òtún wá náà yóò tún wá kó òrìṣà wà bíbá yìí ṣé báwọn ń lọ títì ni àwọn ọ̀dẹ̀ gbọ́kọ́ ní kó lóríṣà kan má gàbà ìkọjá mọ́ pé láyé o ìbọn ti bẹ̀rẹ̀ sí ìlú alájí nìyẹn kó tó fún alájí ní gbàjú kan tó bẹ̀rẹ̀ sí náà ra wọn bóyá sáré wọn mọ́sálásí ló là mú irin. tó oníṣẹ̀ṣe làlájì náà ni. ọlọ́yìnde lánàá yẹn oníṣẹ̀ṣe ni ọlọ́mọlú ni irú òrìṣà yìí náà ni alájì ni ṣó ti yé yín bó ti wá sáré wọlé yẹn rò pé kó ti fi hùn sílẹ̀ pé ó ti lọ ìyẹn kàn lọ ni àti èrò ti bá fò irin tán fi ń de táyà tírélà irin gbàgbà yẹn olólàmọ́ látẹ̀yìn olólàmọ́ lórí ṣó ti yé yín àwọn àfa yẹn àwọn wà ń bẹ o ìtọ́sọ̀rọ̀ agbègbè tó wá sí station yẹn ìyẹn bọ́lẹ̀ lọ́rọ̀ kadà pẹ̀lú ìyàwó ẹ̀ ni ìyẹn náà sáré wọlé ló láyọ̀ paná pé kò sí ohun tó jọ ní wọlé gbogbo ló máa ṣápa àfa kan dẹ̀ wà ń bẹ tó wá dé station mo dá mọ̀ àfa yẹn ló ń fìgbàdì báyìí pé gbogbo yín pátá ló máa pàdánù olóńdè àfa gangan ni ó ló ń fìgbàdì yẹn báyìí ló ń fìgbàdì báyìí ẹ̀mí kọ̀ọ̀kan mọ́sálásí aládàáni wọn mọ́sálásí àjẹbọ ni ó là fa yẹn àáfà yẹn dẹ̀ ní máa tẹ̀lé àjọ ń pàdé nílé babaláwo mo mọ̀ dáadáa
àfa mọ́sálásí yẹn gangan ó wà ní mọ́sálásí yẹn àjọ ń pàdé ní olífàníyàn ìtẹ́mi rí ń bẹ̀ òun nìyẹn bí jẹ́ ń ṣe dúlẹ̀wulẹ̀ nìyẹn tọ́ mọ́rìṣà àtẹ̀yìnbá náà ti máa ń nà igi mọ́rìṣà ìkọ́dé ẹ̀ mọ́ wájú báyìí orin tó gbé báyìí tó ń là mọ́rìṣà yẹn wájú oníwájú òrìṣà yẹn ó sì wà bẹ̀dọ̀la o wọ́n pòsẹ̀ sórí WhatsApp òrìṣà àtẹ̀lé station ní ìsinyìí òrìṣà ẹ̀ báyìí gbogbo wájú ẹ̀ báyìí òun náà fàyà ìpakọ́ ẹ̀ báyìí òrìṣà ẹ̀ wà lẹ́nu ìgbẹ́ ọlọ́pàá náà rí gbogbo wọn náà rí ṣòtì àdé ń wájà gbogbo oníṣẹ̀ṣe ni olígunukó wọ́n ń ṣe fún wa wọ́n ń ṣe fún olígunukó kí náà ti ń pa yẹn àbíláfíà dín nìyẹn tó náà ní kọjá a ní púpọ̀ ló bá parí ọ̀rọ̀ yẹn o ìbá tí mo gbọ́ adífágbọ́lá gbogbo wọn ṣẹṣẹ a ní púpọ̀ lóríǹde tó parí ọ̀tí láfíà jí o dísẹ́mbà táwa náà ṣọdún yìí aláàjì tẹ̀lé wọn lọ ọkọ̀ òrìṣà wa jáde wọ́n sì fi àjẹ wọn náà nìyẹn o nígbà wọn pa lókù òru o wọn náà wọn fi wá alá o. èyí tí wọ́n nà àwọn tó ń nà yẹn. wọ́n wà lọ síbí tù báyìí wọ́n gba sẹ́ẹ̀tì oníṣẹ́ẹ̀tì o wọ́n lọ lọ́wọ́ gbà báyìí ni ọwọ́ yẹn náà wà bẹ́ẹ̀ o ọlọ́pàá rí o ọwọ́ yẹn ti ga báyìí o wọ́n ti mú sẹ́ẹ̀tì yẹn lọ o a rí sẹ́ẹ̀tì yẹn gbà o àwọn bọ́ọ̀sì tó tẹ̀ lọ́wọ́ ti bí ọ̀kúnmúra àjà ọdún là ń ṣe kàn kọjá ni wọ́n sọ àwọn náà múra àjà síka láàmì ojú mi báyìí náà dẹ̀ ṣe bọ́ síbi gíláàsì wọn fáwọn òfò gíláàsì ẹni bá kúrẹ́ kí ló mọ̀ lẹ̀ gẹ́ńyà àfọ gíláàsì wọn rárá ọ̀hún débi gíláàsì wọn olóríṣàkóso gíláàsì ṣọ́ọ̀ṣì mọ́sálásí o àwọn síka láwọn báyìí náà ń yọ gíláàsì wọn lè mọ mú olóníkọ́ máa yọ gíláàsì wọn lè mọ máa mú gbó tó ń yọ gbàdì olóníkọ́ máa yọ gíláàsì àwọn ọlọ́kọ̀ gíláàsì wọn wọlé o tẹ́ egbè bá dùn wọn dáadáa ẹni yọ ìlà ẹni yọ ìgbàdì ẹni yọ àdá mo dá mọ gbogbo àwọn tó bẹ̀rẹ̀ tí náà mọ lọ́mọ mo mọ ẹni fọ́ọ̀nì mọ́rìṣà lórí mo mọ tó bá dé tó bá kó wọn dé station kájọ pàdé ńbẹ. ìjọ wo ni ìṣẹ̀lẹ̀ ilé ìṣẹ̀lẹ̀. ó àná ni on the 19 èmi kò mọ̀ pé onímọ̀tálásí ń pẹ̀lú láago 6 rọ̀lẹ́ o 7 ni o after 5 months to 6 ló ṣẹlẹ̀ o. àwọn wo náà jọ ṣòfin pé olóríṣà ò gbọdọ̀ gba. àmọ́ o báyìí ṣe onígun kò ní ẹ̀kọ́ ní fún ọlọ́mọ ìlú ọ̀nà òfin lórí ṣàrà rárá ẹ̀jẹ̀ ìjẹ́ gbà wá o ní títí ìjọba o ẹ bẹ́ẹ̀ kí àìjẹ́ wá gbẹ̀yìn ọmọ Nàìjíríà àwọn onímọ̀sálásí fẹ́ pàṣẹ ṣerun o ilé wọn máa parun ẹ̀jọ́ o àtọ́rọ̀ nǹkan kan lọ́wọ́ wọn o aṣọ táwa dẹ̀ fi ń ṣe ọdún aṣọ dúdú làwa fi ń ṣe ọdún òun náà fi ń ṣe ẹlẹ́hà fún ìyàwó wọn o aṣọ dúdú tiwa táà fi ń múra táà fi ń gbòrìṣà wa lárugẹ táà fi ń gbòrìṣà wa jáde òun lẹ́lẹ́hà wọn ń dàborí o káwọn má dúbí tẹ́ẹ́gù o aṣọ dúdú wà lọ ń lò. orúkọ mi ni olóyè Ifágbémi níyì Àtọ̀dàbá Òkú aka Ìfátátálá Olúfẹ́ Ẹ̀gbá èmi ni alága ọlọ́mọlú gbogbo ìlú Ẹ̀gbá lórí ìhun tó ṣẹlẹ̀ lórí àwọn ará wa ní ìlúgun ojú gbòòrò tí àwọn àfà ní kí a má kọjá ní títì ìjọba inú wa dùn torí àṣẹṣẹ kò ní police station náà ni pẹ̀lú àwọn ará wa tí wọ́n ṣe léṣe àtàwọn òrìṣà wa inú wa dùn gan-an débi pé ìjọba ìpínlẹ̀ Ògùn ó jẹ́ ìjọba tó fẹ́ràn àlàáfíà torí wọ́n jẹ́ kí commissioner of police ìjọ bàbá wa Nuru Ọlálẹ́yẹ tó jẹ́ chairman alternative medicine àti commissioner of sport bàbá wa gómìnà ìpínlẹ̀ Ògùn bàbá wa Abíọ́dún Dàpọ̀ Abíọ́dún òun ni wípé à ń gbàlejò lọ́wọ́ kò yẹ kí nǹkan rúdurùdu tó bá ṣẹlẹ̀ wípé wọ́n dẹ̀ bá wa dá sí wọ́n dẹ̀ ràn commissioner of sport culture and sport ọ̀rọ̀ wa àti wọ́n bá wa dá sí ọ̀rọ̀ ẹ̀ náà ní wọ́n dẹ̀ dùn ìgbà ìhun tí area command àdàtàn tí wọ́n ṣe ìyẹn Olú Ọmọlúlú inú wa dùn gan-an wọ́n sọ dáadáa wọ́n dẹ̀ rí wípé ọ̀tún rojọ́ òsì rojọ́ dẹ̀ rí wípé àwọn aláàfáà yẹn jẹ̀bi torí wípé wọ́n ṣe èèyàn bíi 3, 4, 5, 6 lè ṣe lọ́dọ̀ tiwa tẹ́ẹ̀rí ẹnìkan ṣoṣo jáde ní ọ̀dọ̀ tí wọ́n dá wọn lẹ́bi wọ́n dẹ̀ gbègbèsè gbè pé kí wọ́n lè ṣètò lórí àwọn tí wọ́n ṣe léṣe kí àlàáfíà lè jọba wọ́n ṣe ìmúláradá wọn láti sọ nǹkan má bínú fún wọn àdúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn ìyàwó náà wà níbẹ̀ tó jẹ́ pé Orísọ́lá Àbẹ̀bí Akínbọ̀ tó jẹ́ ìyá ló ṣàwọn gbogbo Ẹ̀gbá ọ̀nà dá sí ọ̀rọ̀ náà jọ lọ ní. ẹ ṣé olóòtú kò ní bàjẹ́ òde ìlú àtòrò nípa ọ̀rọ̀ àwọn ará wa tọ́rọ̀ ṣẹlẹ̀ sí lójú gbòòrò àná náà èrè wa báyà oṣù mọ̀jú torí òrìṣà wà ńlẹ̀ orí ẹ̀ ló wákàtí 4 ńlẹ̀ kó di pé wọ́n wá gbé débi pé
gbogbo rẹ̀ di búlẹ̀búlẹ̀ wọ́n fọ́ wọn lórí wọ́n lu òrìṣà wọ́n ṣe gbogbo rẹ̀ mo ṣàrò dẹ́ di anáyálẹ̀ ti gbé gbèsè káàtì pọn bàbá wa náà dẹ́ ṣe àdúpẹ́ lọ́wọ́ wọn ẹsẹ̀kẹsẹ̀ rẹ̀ ti pé gbogbo òye kan pè ní ìṣẹ̀ṣe gbogbo wa pàdé ní ibẹ̀ ní àárọ̀ ẹ̀ adé sọ̀rọ̀ àwọn ọlọ́pàá gbogbo wọn rè wá mo sọ wọn ní pé àwọn rè jẹ̀bi wọ́n dẹ̀ dìtẹ̀ ní àwọn ọ̀gá wọn dẹ̀ ti là mú gbogbo wọn ṣe wàá lè ṣe wọ́n dẹ̀ ti là kó wọn àdúpẹ́ lọ́wọ́ yìí ẹ̀yin olóòtú wa ní àdúpẹ́ o iṣẹ́ kò ní di ṣẹ̀mọ́ yín lọ́wọ́ o ẹ ò ní rí dààmú ẹ ò ní rí wàhálà ẹ gbà wá lọ́wọ́ wọn màá lé o ẹ̀yin lè bá gbà wá lọ́wọ́ wọn o torí tìrìwà nù rọ pé àwà mo ṣá gbogbo àwa tìrìwà nù ní ìgbàgbọ́ ń bá wà ṣe afọwọ́n màá lé iná ẹ̀ o lẹ́rọ ń pé kọ́ padà dẹ́bọ̀ rẹ o orílẹ̀ Yorùbá kẹ́ra wa o oníkálùkù ń ṣètì rẹ̀ a ò kọlù wọn o àwọn rẹ̀ wá kọlù wa o àdúpẹ́ lọ́wọ́ yín o àgbà wa yanjú rẹ̀ o oníkálùkù mọ ẹran rẹ̀ náà wo. láti ayébáyé kọ́ tó bírù wa yìí tí a bá ti rí mọ́sálásí tó bá ti wà níbí ilé kẹrin sí wa táwọn ìwòlọ́kọ̀ bá ọ̀ kírun ń bẹ̀ o kírun ń bẹ̀ o wọ́n ti pa ni a máa pàlù tá a bá ti rí ṣọ́ọ̀ṣì ilé kẹrin sí karùn-ún a máa pàlù a dẹ̀ kọ ọ̀bù wa ni kò kàn á wá torí àwọn àrò pé ọ̀run mi là ọ̀run ló mọ̀ ní máa là gbogbo wa náà Elédùmarè kan náà lájọ ń pè oníkàwé ṣe ń pè òun ló yàtọ̀ ọ̀tọ̀ síra wọn ṣùgbọ́n ẹ̀sìn àjèjì mú wá bọ̀ wá yìí wọ́n fẹ́ ní ọ̀tá wa lára débi pé wọ́n mọ̀ pé ìgbèbí ti ṣẹ́jú olùkàwé tí mo àti ó jẹ́ káàkiri ìgbèbí ti ṣẹ́jú olùkàwé tí gbọ́n ó ti mọ̀ pé ìlànà ìṣẹ̀ṣe yìí òun ni ìlànà ìgbàlà tó wà nú ẹ̀ torí náà mo fẹ́ bẹ̀ gbogbo wa pé ká jọ nígbà tí wọ́n gbé kíní ìdè àwọn alábá àgbà tí wọ́n bá ń wò dáadáa nínú orúkọ àwa oní ìṣẹ̀ṣe afẹ́ máa sọ pé orúkọ wọn là ń jẹ́jú àgbẹ̀ Gàníyù Síkírù Múráyínà gìnìkan afáwúsátù ṣùgbọ́n wọ́n gbà tá ń gbọ́ ìtumọ̀ orúkọ yẹn tí wọ́n sọ túmọ̀ ẹ̀fọn ẹ̀jẹ̀ pé máa pẹ́ Mufútáwù kọ́kọ́rọ́ àlùjọ́ náà àti kọ́kọ́rọ́ lásán ni tó ń tọ̀ wá jẹ ṣùgbọ́n ní gbọ́ wá ń rò pé kíní tá ń ṣe yìí kò sọ̀nà ń bẹ̀ àdúrà wa gbà wàgá bẹ́ẹ̀ bẹ̀ wá kájọ máa ṣe ọmọ ìyàjọ ní gbogbo wa bàbá kì í bá wọn jà àwọn ni oníjàgídíjàgan wọn ní ogun ní ànábì jàkú wọn dẹ̀ fẹ́ má jagun yẹn lọ a lè fi tipátipá sin Ọlọ́run wọn dẹ̀ fi tipátipá mú ẹnìkan kó ṣe ẹ̀sìn kan àdúrà wa gbà ìrẹ́pọ̀ làwọn afẹ́ nínú ìpínlẹ̀ Ògùn. nígbà tí wọ́n kọrin dé iwájú mọ́ṣáláṣí tó wà ní Ìlúgùn yẹn àwọn ò pa ìlú ni. apàlù ọ̀pọ̀ tìrìwà nìyẹn wá ti mọ wá ti wọn ṣe ń gbọ́ kó bá ti kú díẹ̀ bí títì adé ilé òní mọ́tàlá náírà ti ń pàlù àti ṣọ́ọ̀ṣì bàbá dẹ̀ kọjá wà abẹ́ ìṣèlú wàá ṣe. gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà àti ọmọ ìpínlẹ̀ Ògùn àti gbogbo Ẹ̀gbá àdúpẹ́ lọ́wọ́ gómìnà ọba wa Aláké Orí Ẹ̀gbá àti gbogbo àwọn jọba àti ọba àṣẹ̀ṣe Adífàgbọ́lá àdúpẹ́ lọ́wọ́ pé wọ́n ti dá sí ọ̀rọ̀ yìí àdúpẹ́ gbogbo àlàáfíà ti jọba nípínlẹ̀ Ògùn àwọn bí àlàáfíà làwa wà ibi tí àlàáfíà máa jọba ibẹ̀ là wà àwọn ò fẹ́ ìjà láàrin ẹlẹ́sìn kọ̀ọ̀kan gbogbo ẹ̀sìn làwa kó mọ́ra o ó ti sọ̀rọ̀ nítorí náà kò sí ìjà kò sí ọkàn àdúpẹ́ pé gbogbo ẹ̀ ti níyànjú o wọ́n ti bá wa dá sí o àlàáfíà ní ìpínlẹ̀ Ògùn wa o. ibi tá a wà yìí ni wọ́n ń pè ní Ìlúgùn nílùú Abẹ́òkúta níbi tá a ti gbọ́ wípé wàhálà kan ṣẹlẹ̀ láàrin àwọn oníṣẹ̀ṣe àti mùsùlùmí ìdí sì nìyí tá a ṣe wá síbí láti wo kí ló ń ṣẹlẹ̀ gangan láti fìdí òkodoro múlẹ̀ níwọ̀n ìgbà tí àwọn oníṣẹ̀ṣe ṣàlàyé pé lásìkò tí àwọn ń kọrin táwọn ń ṣọdún ni àwọn gba ojú pópónà yìí kọjá lásìkò náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé àwọn àáfàá kan dìde ìjà sáwọn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí a wà ní Shamsuddin Islamia Worldwide Central Mosque níbí ní Ìlúgùn láti wo báwo gan lọ̀rọ̀ ṣe rí so bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà a ó máa mú etí yẹn tó Ọlákúnlé Fásùgbà ló kọ mi fún ìkànnì Yorùbá Gidi TV.
ẹ má against anybody tí bàbá ìmọ̀ bá ti dé you should come and meet ẹ má bẹ anybody sọ ẹni tí ẹ sọ fún ẹni yìí ẹ má bẹ anybody sọ ẹni tí ló ń ṣẹlẹ̀ yìí. ṣé wọ́n fẹ́ sọ fún mi nàbí wọ́n. mo ṣáà ń sọ fún yín mo lè sọ fún yín because you wanted to say something mo sọ fún mọ nǹkan tí mo máa sọ fún yín mo lè sọ fún yín mo lè sọ fún yín náà láì ẹ ti fẹ́ máa tẹ̀sán mo sọ fún pé so ẹ má bẹ anybody sọ ẹni tí. má sọ ẹ fún mi ó ti tó kò mọ́. ọlọ́tọ̀ ṣe ti gbọ́ ní na you sabi if you like face them. àwọn àjà yóò máa ṣe bí ẹni tí ò ní bẹ́ẹ̀ lọ́nà sọ̀rọ̀ yẹn ló fẹ́ máa jà you are very sick. pariwo ó yẹ ká bẹ̀rẹ̀ ẹ̀rí àwọn àjẹbọ́lẹ̀ lẹ́mọ́tò adébílà bá rí wo ìdí nìyẹn tá a ti wá bíbá pé kí ló ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí oníròyìn tó tí ẹ sì lẹ́tọ̀ọ́ láti ṣàlàyé nǹkan tí ẹ bá ṣàkíyèsí ló ń ṣẹlẹ̀. àwọn ò tiẹ̀ we are not in position láti ṣe nǹkan tó gbọ́. nǹkan tí wọ́n kọ́ sọ fún wọn náà nìyẹn wọ́n dẹ̀ ní sáwọn olóyè yẹn nìkan tó lè ṣàlàyé mọ́ ní à èmi ò lè ṣàlàyé jẹ́ kí àáfàá dé ó dẹ̀ wọ́n ṣe kínní. lẹ́yìn lórí ẹ̀tọ́ ọ̀sán lẹ́mọ̀ bínú ṣé kó bóyá àrùn tí I'm very sorry ọkọ̀ tó ń kọ́ àrùn tí ìmáàmù wa ló wà ní right position láti ṣàlàyé nǹkan yẹn. kọ́mọdàbọ̀ ní kó bóyá wá sí mò ń sọ àwọn náà tí wọ́n ń lọ tó bàbá tí wọ́n náà rọ̀ àdàtàn. ṣẹ́rí ṣé tí nǹkan tó ṣe é fà wò fèsì. so sa àwọn ni wọ́n wà ní right position láti ṣàlàyé nǹkan yẹn àwọn ẹni ló ṣojú ẹ̀ àwọn ọ̀dẹ̀ ni wọ́n hẹ̀ ní bíbẹ̀ àwọn ọ̀dẹ̀ wọ́n àlàyé tó yẹ sọ́dà tó má sí pé wọ́n yọ kó àwọn fi kún un ọ̀dọ́ náà bá sọ ewé ń jẹ́ egbò ń jẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. ìwé ń jẹ́ egbò ń jẹ́ àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀ lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́ OEA herbs and shrub spices ni wọ́n ń jẹ́ ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o OEA herbs and shrub spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer ìtọ̀ ṣúgà diabetes hepatitis àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn OEA herbs and shrub spices olú ilé iṣẹ́ wa wà níjẹ̀bú òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé ẹ máa pe 09150491169 OEA herbs and shrub spices ọlọ́run ló ń fún wa ṣe.